wọ́n ń rí wa iṣẹ́ ń báyé. Ó dàbẹ̀ ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣe. Lẹ́kì tó ṣẹlẹ̀ wọ́n ní oúnjẹ pẹ́ẹ́n. Lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní Aisha Yusufu. Aisha Yusufu lè jáde ní báràkì ọ̀kan kó bọ̀ kan kó ammunition kó gbọ̀ngàn. Kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà. Tó bá ti bí òfin fẹ́ ọbẹ̀ ara sí ẹnu. Ìdásórí èrò gbóná Felifeli lórí àkáǹtì. Ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ ti láǹfààní láti máa wò wá àti láti máa gbọ́ wá lórí ìkànnì KAFTAN television Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà. Ètò náà ni ètò yín ó ń gbóná Felifeli, ó ń gbóná yàjó níbi tí a ti máa ń wo àwọn ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Èmi náà ni ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín PREVAIL, ọmọ bàbá KOLADE Aguntaṣọ ló pírẹsẹ́ńtà Agọ̀dẹ́ni Ògbọ́n Adẹ́rìn Ìjàpọ̀jọ. Mo lérò wípé ẹ ti pe Sùnbọ̀ tàbí kẹ́ pe Kílẹ̀ tàbí kẹ́ pe Nurudeen kọ́ máa yín gbàgà kẹrí nǹkan fìdílé tàbí kẹ́yìn ti kára yín kẹ́ lọ fìdílé nǹkan nítorí pé ètò ń gbóná Felifeli ó ti doyin báyìí. Ẹ wo àlejò mi ti wà ní ilé agbára ṣùgbọ́n kí n tó fi ojú wọn hàn ṣé ti mọ̀ pé ètò ń gbóná Felifeli gbogbo ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ òun ni a máa ń ṣe ètò yìí ní dédé agogo 4 sí agogo 5 òun la máa ń ṣe ètò yìí ní gbogbo ọjọ́bọ̀ sí la máa ń fi ìbéèrè léde tí a sì máa ń ka gbogbo ìdáhùn yín sétí ìgbọ́ àwọn olólùfẹ́ wa ní ọjọ́ ìṣẹ́gun. Mo lérò pé ẹ kò gbàgbé. Ẹ wo wọ́n ní tá bá débi iṣẹ́ ṣìṣe là á ṣe. Ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn tí n bá padà dé màá fojú àlejò mi hàn. Ẹ má yí kúrò ńbẹ̀, mo dé tán. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì KAFTAN television Yorùbá. Tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa, ètò ni ètò yín ó ń gbóná Felifeli, ó ń gbóná yàjó. Àlejò wa ti wà níkàlẹ̀ ní sẹpẹ́ báyìí tí wọ́n fẹ́ bá wa ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó dàbí pé ó fẹ́ rújú díẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Tó àlejò wa fún tòní àwọn ni arákùnrin DANJUMA MUHAMMED. Ẹ dákun bá wa káwọn ará lé. Ẹ káàsán. Ẹ ṣeun ẹ kúṣẹ́ àsìkò dédé àsìkò yìí náà. Tó ẹ ṣeun gan ni. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi báyìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé àwọn ilé ẹjọ́ tó ń rí sí gbogbo awuyewuye ètò èsì ìdìbò tí wọ́n wà ní ọwọ́ iṣẹ́ títí di àkókò yìí. Àmọ́ àwọn nǹkan kí ni àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ àti wípé níbo ni wọ́n bá dé ní àná òde yìí gangan. Àkọ́kọ́ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé nínú àwọn parties tí wọ́n protest result election àwọn mẹ́rin PDP LP àwọn márùn PDP LP APM APP àti APGA ṣé APGA ni àbí AA. Okay. Action Alliance. So nínú wọn remarkably àwọn méjì ti withdraw. That is Action Alliance àti APP. Nígbà wọn náà ti rí pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n gbé lọ síwájú ẹjọ́ gan kì í ṣe ohun tí wọ́n lè rí kì í ṣe kò tí ò tọ́nu ìwé táwọn kan fi síwájú tí wọ́n fẹ́ bàsìkò ara wọn jẹ́ ni wọ́n fi withdraw. So ohun tí mo fẹ́ sọ ni pé that is number 1, that is number 2. Then ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà náà gẹ́gẹ́ bí àwọn oníwèé ìròyìn ṣe kóòtì Peter Obi òun torí Peter Obi fún rẹ̀ òun ló lìdí ẹjọ́ LP àtòun àti LP but òun gan ní plaintiff àkọ́kọ́ nínú ẹjọ́ ọ̀hún. So àkọ́kọ́ ohun tó ń jẹ́ máa ń sọ ni pé gbogbo àwọn dọ́kúmẹ̀ntì tí wọ́n kó lọ ó yẹ kó ní certified true copies. Wọ́n yìí fi because òfin court ó yàtọ̀ inú rules wọn ni pé tó bá fẹ́ present irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó láti jẹ́ certified true copy yéé sí photocopy ó gbọ́dọ̀ jó òótọ́ tó kó certify yẹ láti court exactly. Then níbi certification sì ní court gan náà wọ́n máa ń rí owó ń bẹ̀ ìyẹn láti san fún stamp court. So Obi tún sọ pé òun ò lówó tí ó san fún certified true copy àwọn documents ọ̀hún. So which means òun máa lára as far as I'm concerned kò jẹ́ ẹni tó serious nínú
ohun tó ń bá lọ níwájú ẹjọ́. Then that aside, Lamidi Apapa ó jẹ́ ẹni tí mo mọ̀ ní àsìkò tí èmi gan jẹ́ national chairman party kan kí n tó bọ́ sí APC. Ó jẹ́ deputy national chairman party that is ti Labour Party. Àsìkò náà ẹni tó wà ní Labour Party Alhaji Absalam ó ti ṣaláìsí nsìn ọ̀rẹ́ mi ni àmì colleague mi nígbà náà. Suddenly mo mọ̀ pé wọ́n ní problem nípa tenure sí and ẹjọ́ yẹn gan náà ó wà ní court ní àsìkò náà kí Peter Obi ó tó kó obedient ẹ̀ láti PDP wọnú Labour. So then suddenly mo wá rí pé òun Lamidi Apapa decide pé ó láti tẹ̀lé ẹ̀tọ́ òun. Then ẹ̀tọ́ ẹ̀ sì ni gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà láti gbé ẹjọ́ lọ sí court. Unfortunately àná nígbà tá a rí pé kí ló ń ṣẹlẹ̀ ó dà pé wọ́n mọ̀ọ́mọ̀ dúró dé láti harass ẹ̀ ni because ohun tó ṣẹlẹ̀ yẹn is a clear case of intimidation. Then ní court premises tí ó bá jẹ́ pé àwọn òfin tiwa gan weak ó tiẹ̀ yẹ kó arrest gbogbo wọn bẹ́ẹ̀ kò yẹ kó ṣẹlẹ̀ he has his right exactly until tí ẹlẹ́jọ́ tí adájọ́ bá sọ pé irọ́ òun kọ́ ni national chairman then it's okay but that is the position of justice aláti dúró fún adájọ́ kó dájọ́ ẹ̀. àmọ́ adájọ́ gan ò bẹnu lù báyìí nǹkan tó sọ ni pé òun sún ẹ̀rìn ìgbẹ́jọ́ àwọn méjèèjì kan lọ parí ọ̀rọ̀ láàrin ara wọn. exactly so but the thing that is the misfortune tó wà ńbẹ̀ ni pé bó ṣe jáde láti court wọ́n mọ̀ọ́mọ̀ dúró dè ní láti harass ẹ̀ which is an affront well that is ó lòdì sí òfin Nàìjíríà then against then it's even against fundamental human right òun gan náà òun láti ṣe ohun tó ń ṣe yẹn and òun gan lára for me ó sì lè sùn wọn fún ohun tó ń ṣe ó lè pe ẹjọ́ lé àwọn gan lérí fún ohun tó ń ṣe fún lánàá so ohun tó ń ṣe fún lánàá ó lòdì sí òfin kò yẹ kí irú ẹ̀ ṣẹlẹ̀ and inú democracy la wà democracy sì ní it's all about the people àwọn èèyàn ní democracy àwọn èèyàn sì ní àwọn Yorùbá mọ̀ mátà tí ò bá sí fundamental human right in fact ní tó jẹ́ kí democracy gan kó yàtọ̀ sí àwọn system bíi military bíi socialism bíi àwọn fascism ní ọ̀pọ̀lọpọ̀ bẹ́yẹn ohun tó jẹ́ kí democracy ò yàtọ̀ òun ní area human right àti freedom of expression exactly so pé mo lè sọ exactly ọ̀ràn tí mo ń sọ yìí mi ò lè sọ lásìkò ayé Abacha exactly tí n bá jáde kódà wọ́n dúró kódà wọ́n tiẹ̀ sọ tán tí n bá jáde wọ́n mú mi lẹ́yìn ìgbà wọn tí wọ́n bá mú mi tán station yìí wọ́n close yẹ so kò sí human right you know so that is why bí bó bá ṣe wù ú kí ìjọba mi ò ṣe dáa tó democracy is still better nítorí human right and freedom of expression and human right tí Lamidi Apapa wọn challenge lánàá and níwájú òfin that is even the irony àwọn ìjọba láti sorry àwọn ọlọ́pàá wọn láti rescue ẹ exactly which is and àwọn ọlọ́pàá yẹn gan ló yẹ kó arrest àwọn crowd tí wọ́n ṣe irú nǹkan báyìí kò yẹ kó wọ́n jẹ́ kí crowd yẹn kúrò no kó wọ́n kúrò ní court premises. Tàbá ní ká tún wò báyìí ṣé ẹ wò pé Lamidi Apapa ti kára rẹ̀ òun ni ó fa irú nǹkan bẹ́ẹ̀ fúnra torí national chairman Julius Abure òun náà wà lórí ìjókòó kó tó di pé òun dìde pé òun ni national chairman ṣé ẹ wò pé òun fún ẹ ti tàbùkù Abure kó tó di pé wọ́n ṣe irú nǹkan bẹ́ẹ̀. èyí àwọn adájọ́ nìkan ló lẹ́tọ̀ọ́ láti sọ irú ọ̀ràn bẹ́ẹ̀ òun tiẹ̀ Lamidi lè dúró ó tẹ̀lé jáde pé ní 2019 wípé òun gan ló win ní èsè Buhari ló win ọmọ Nàìjíríà ni tó bá ní case tó bá ní àwọn lọ́ọ̀yà wọ́n gbé case ẹ̀ lọ sí kóòtù tó bá gbé ẹjọ́ ẹ̀ lọ kóòtù ó di ohun tí adájọ́ bá sọ so he is within his right to go to court. Abure just came in tí ó bá jẹ́ ikú Absalami Abure ọ̀pá mọ̀ sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo ṣe sọ and ṣé Lamidi sì ni he was a deputy national chairman which makes me a member of the national working committee and gẹ́gẹ́ mo ṣe sọ from my own insider knowledge of the party yẹn gan wà nínú crisis tenureship òun gan alára Absalami kí Absalami ò tó kú wọ́n wà ní court lórí tenureship but wọ́n ṣe resolve ẹ̀ títí di àsìkò election
kò yé mi bí nígbà tèmi gan wà busy ní APC mi ò mọ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀. ṣé wàá mọ̀ pé àwọn kan tó wá sọ wípé irú ìwà tí wọ́n hù sí Lamidi Apapa ní tribunal lánàá wípé ó dàbí pé àwọn kan gan-an wà lẹ́yìn Lamidi Apapa tó fi déédéé wá sí ilé ẹjọ́ tó wá sọ orúkọ mi ṣe ń pé tó pẹ́ tán ní ṣe tribunal kò dẹ̀ yọjú àná òde ìkílẹ̀ tó jàná yìí gangan ló jáde tó dẹ̀ lọ fa bí ìjọ̀gbọ̀n tó fi lọ ń dìde sọ pé òun ní kinní kan níwájú Àbúrẹ́. tó bá the thing is that tó bá dúró níwájú Àbúrẹ́ ṣé nítorí inú tẹ̀mí mọ̀ ni pé láti inú court lẹ́yìn ìgbà tí wọ́n adjourn ní kéèsì yẹn ni wọ́n ló jáde bó ṣe jáde ni àwọn èrò yẹn bẹ̀rẹ̀ sí ara ṣe so ohun tó wà ń bẹ̀ ni pé already kéèsì ti wà láàrin òun àti Àbúrẹ́ fine kéèsì tó sì wà láàrin òun àti Àbúrẹ́ yìí tí Lamidi bá dìde tó bẹ̀rẹ̀ sí challenge Àbúrẹ́ ń bẹ̀ ní verbally kò yẹ ó lòdì sófin òun gan alára ó fi hàn pé ohun tó ṣe ó wà against court proceedings gan wọ́n tẹ̀lé mú òun gan náà bẹ́ẹ̀ but two wrongs cannot make a right ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ ni pé he was physically harassed by the crowd wọ́n ti ẹ̀ ń pè lólè wọ́n ń pè kí ló jí kò jí anything kò jí kankan so the thing is gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà ó lẹ́tọ̀ọ́ láti sọ pé ó ti ń bá Àbúrẹ́ du kíní yìí ń bọ̀ wá tipẹ́ díẹ̀ tí kò bá jẹ́ wípé democracy to provide fún judiciary ìjà wọn bá fi agbára violence wọn bá fi resolve ẹ dáàbò kí àwọn tó ń wò wá wọ́n dáríjì mi Yorùbá mi ò jìnnà bí tiwọn but tí the fact pé judiciary ti wà ń bẹ̀ and case ẹ̀ sì wà ń wájú wọn then kò ní the physical altercation kankan àbí confrontation láàrin àwọn méjèèjì mọ́ so the thing is that these two parties kí wọ́n dúró kí wọ́n gbọ́ kí ni adájọ́ máa dá lórí ẹjọ́ yìí that is the ideal thing. gẹ́gẹ́ bí ìwòye tiyín ní èrò ẹgbẹ́ òṣèlú Labour Party báyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ìyapa torí ìyapa la lè pè láàrin àwọn méjèèjì ṣé wàá rò pé irú ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ ṣé wọ́n lè darí orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wàhálà ló tẹ̀ wá mí bọ̀ àwọn láàrin ara wọn tí ìyanjú àárín ara wọn ṣé Nàìjíríà náà fẹ́ yanjú ṣé wọ́n lè darí Nàìjíríà rárá. bẹ́ẹ̀ ni ṣé ọ̀ràn tí ọ̀pọ̀lọpọ̀ wa ń sọ náà nìyẹn Labour Party ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé Labour Party yàtọ̀ sí obedient movement. bẹ́ẹ̀ ni ó yàtọ̀ these are two different things. ẹ jẹ́ ká mọ̀. ìyàtọ̀ Labour Party pẹ̀lú obedient movement ni pé obedient movement ó jẹ́ movement ti Peter Obi tó fẹ́ fi ṣe president Nàìjíríà then with this ó kó àwọn ẹgbẹ́ oríṣiríṣi mọ́ra gẹ́gẹ́ bí obedient movement nínú àwọn ẹgbẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọ́n pọ̀ ń bẹ̀ ó ní àwọn tó yẹ pé àwọn tó ń jà fún realization Igbo presidency àwọn tó sọ pé ọmọ Igbo láti jẹ president Nigeria àwọn èèyàn wọn èso olóṣèlú tí wọ́n is their own opinion tí wọ́n interest tí wọ́n so political party say on any platform they are ready to support irú agitation yẹn that is one then secondly ó tún kó àwọn ẹgbẹ́ tó yẹ pé àwọn tó tako muslim candidature APC exactly àwọn ẹgbẹ́ wọn tí so àwọn ẹgbẹ́ oríṣiríṣi ló wà ní abẹ́ obedient so wọn ò ní affiliation pẹ̀lú philosophy LP ti wà ńlẹ̀ tipẹ́tipẹ́ tó ní party ni tó ní manifesto ẹ̀ Obi ò ní kankan sí pẹ̀lú manifesto LP kò ní kankan sí pẹ̀lú philosophy LP then Obi gan alára ńgbà bá wò àti Obi àti movement àti ohun tóun gan represent politically àti ohun tóun gan náà sọ pé tí wọ́n bá dìbò fún òun tóun bá di ààrẹ Nàìjíríà òun máa ṣe fún Nàìjíríà pátápátá ó yapa principle Labour Party nítorí Labour Party jẹ́ socialist party pé ṣe capitalist party bàbá socialist party làwọn wọn ní kankan ṣe pẹ̀lú capitalism exactly and wọ́n sì believe in private capital led economy. Exactly pé kí àwọn aládàáni àwọn aládàáṣe kún mọ̀ tí wọ́n yìí gbogbo nǹkan tó jẹ́ nǹkan tí mẹ̀kúnnù tí àjọ ṣe àti àjọ ní òun ní principle tí wọ́n exactly so ó yà para so ohun tá a ti ẹ̀ ń sọ láti rẹ̀ wá ni pé báwo ni LP
as a political party tó ní philosophy tó sì ní principle tiẹ̀ and manifesto tiẹ̀ báwo ni Obi ṣe lè succeed gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà it means president yóò mọ̀ tako party yẹ in every program exactly because Obi ní privatization of NNPC nínú agenda ẹ̀ ó tako LP nítorí labour làwọn so these are the things so basically confusion ńlá ni kò bá dálẹ̀ this is the truth of the matter tí Obi tó bá jẹ́ pé Obi ló lọ win election kò bá jẹ́ a very confused situation completely because Labour Party and nínú campaign wọn gan ó wà very clear nígbà tí àwọn obedient dé ṣe LP wọn ò lówó lọ́wọ́ nígbà Obi dé Obi àwọn ní owó tiwọn then gbogbo ọ̀nà tí wọ́n ń gbà fi náwó wọn kò sí àwọn ó bypass àwọn structure organ ìyẹn là ń pè ní organs of the party ó bypass the structure party bíi national working committee national executive committee state executive committee kíní local government executive committee àti ward gbogbo wọn mọ bí Obi ṣe fund campaign rẹ̀ but àwọn obedient tó wà bẹ́ẹ̀ àwọn ní fund campaign tí wọ́n ná gbogbo owó yẹn wọ́n sì ná lórúkọ Labour Party ò sì mọ̀ nípa ẹ̀ in fact òun gan ní ohun tó dá wàhálà lẹ̀ láàrin Lamidi Apapa àti Abure tí ó fi activate grievance yẹn kì í yẹn ti wà lẹ̀ láti lẹ̀ wá but being that Obi wọlé well as a party leader gbogbo party leader ní fẹ́ tí ó gbé orúkọ party ga but the thing is that nígbà tí wọ́n wá ń run party tí wọ́n run campaign in isolation of the party náà ló fa wàhálà àárín wọn so the truth gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè the truth of the matter is that kò bá mọ̀ easy láti run ètò Nàìjíríà láti preside lórí issues Nàìjíríà. ìyẹn ni pé tábà tẹ̀jẹ̀ pé Obi tiẹ̀ wọlé gan báyìí kò lè rọrùn fún láti lè darí. kò lè rọrùn fún because àwọn ọ̀nà pọ̀ tẹ́ pé kò ní àkọ́kọ́ òun Obi presidency nìkan ló gbọ́dọ̀ àti àwọn tó support yẹ presidency nìkan ni wọ́n support Obi lẹ́yìn Obi àwọn ní party tiwọn wọn ò yan governor fún LP ó ti gan tó win ní Abia yẹn ó ti pẹ́ tó ti ń bá wọn dù ó ti wà ní LP ti pẹ́ this is third attempt yẹn nìyẹn exactly so he is a very popular candidate láti lè wà ní Abia state àkọ́kọ́ ni èkejì senators mélòó wọn ní 7 out of 109 how do you hope to push through agenda party here kò lè ṣe ṣe their reps gan is even worse they ended up with about 30 something reps about 33 or 34 reps and where you have about that is almost 300 and something seats so it's going to be kódà kò ní rọrùn láti because the best tó máa ṣẹlẹ̀ ni pé that is àkọ́kọ́ mo sọ fún ẹ pé nínú party ẹ̀ gan wàhálà wà láàrin wọn then èyí tẹ̀ mí sọ yìí nínú ètò Nàìjíríà gan ni that is in the structure of national leadership because kò sí bí executive nínú democracy kò sí bí executive lè operate in isolation of the legislative legislature so the truth of the matter is that wọn ò ní lè ní support tí wọ́n fi push policies wọn through so I can lo 4 years in complete state of political confusion I'm argue ni wọ́n mọ̀ lọ sí court wọ́n mọ̀ so and time waits for no one exactly and so it's kò bá mọ̀ easy kò bá mọ̀ rọrùn fún Obi láti ẹ ṣeun gan ni ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn ká sáré ṣẹ́ wáìnì mu tá a bá padà dé ẹ tún máa gbọ́ ìyókù nínú àwọn ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ má yí kúrò ń bẹ̀ àdé tán. ẹ káàbọ̀ padà sórí ìkànnì KAFTAN television Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ètò náà ni ètò yín Ngbona Felifeli àsìkò ti ṣílẹ̀ báyìí láti lè pè wọlé ẹ lè pè wá kẹ́yìn náà fi èròǹgbà yín hàn tàbí tẹ́ bá ní ìbéèrè kankan fún àlejò wa ààyè rẹ̀ ó ti ṣí sílẹ̀ báyìí tó ẹ jẹ́ kí a tún wò ó láti agbọn ibi tí olùdíje dupò ní ẹgbẹ́ PDP
tó ti sọ pé òun ò gbàgbọ́ pé Anthony Blinken ìyẹn akọ̀wé ilẹ̀ Amẹ́ríkà tó ti pe Tinubu pé káwọn jọ ṣiṣẹ́ papọ̀ kí ìbáṣepọ̀ tí ó kúnná tí ó múnádóko kí ó lè wà láàrin Nàìjíríà àti USA Amẹ́ríkà. èyí tó sọ yẹn sáà pé olóṣèlú ni Alhaji Atiku Abubakar ó kàn sọ yìí fún political interest ara ẹ̀ ni òun gan alára mọ̀ pé àkọ́kọ́ a ti dìbò Nàìjíríà náà èkejì òun ni pé wọ́n ti declare result ẹ̀kẹta ẹni tí result yẹn ò bá lára mu ó lẹ́tọ̀ọ́ láti lọ sí iwájú adájọ́ that is tribunal ibẹ̀ sì ni wọ́n wà nísìn then ẹ̀kẹrin wá ni pé kò síbi tí ní gbogbo ilé ayé democracy kò síbi tí wọ́n ti sọ pé nítorí kéèsì kan wà ní kóòtù tí wọ́n ti decide the election result tí wọ́n declare ní election ò valid kò rí bẹ́ẹ̀ the results remain valid until the court or the tribunal says otherwise and wọ́n sì ti sọ so àwọn tí Blinken tó ń gan tiẹ̀ ń sọ àwọn gan alára wọ́n gbé àwọn náà lọ sí kóòtù ẹni tí kí lórúkọ ẹ̀ President Trump kò gbà pé wọ́n ti fìtì òun nínú ẹ̀ so ó ti disagree pẹ̀lú result election yẹn so it's a thing tó yẹ pé àwọn gan mọ̀ wípé normally is àwọn tí result bá bá wọn lára mu they will always protest it but kò sí provision ní constitution wípé bó wọn ń pè vacuum that is kò ní síjọba ó dìgbà tí court kò lè rí bẹ́ẹ̀ láìláì so declaration yẹn by ẹni tí òfin fún ní ẹ̀tọ́ láti declare result òun ni àwọn tó ń pè ní returning officer so fún presidential elections ní returning officer rẹ̀ òun ni ẹni tí constitution tí wọ́n ń pè ní chief electoral officer òun ni ẹni tá a mọ̀ sí INEC chairman very good so is a result duly declared as far as we are concerned and as far as the whole world is concerned so Blinken àti ìjọba Amẹ́ríkà ò lè dúró de kéèsì tribunal kan tó recognize aṣíwájú Bọ́lá Tinubu so as far as Nigeria is concerned ààrẹ ni ààrẹ tí a ti dìbò fún tó yẹ pé lágbára Ọlọ́run òun náà sì ni ààrẹ tí on 29th May tó ń swear on òun náà ni aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. tó ẹ ṣeun gan ni sá ẹ jẹ́ ká tún wo ìṣèjọba Muhammadu Buhari ààrẹ wa lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì kó ọjọ́ bíi péréte tá a fi fi orí àlééfà lẹ̀ ó kù díẹ̀ kó kúrò ní ìṣèjọba rẹ̀ ṣùgbọ́n ó ti wá ń yá àwọn owó kan ní pẹrẹu báyìí a gbọ́ pé ó yá 22.7 trillion naira ńgbà kan ó tútù ní kán báwọn buwọ́ lu $800 million báyìí wípé òun fẹ́ fi ṣe ààbò fún àwọn àti bíi penny bíi owó tí àwọn èèyàn lè fi ṣe ohun kan tàbí òmíràn kódà ó tún ní òun á pín bíi 5,000 fún ẹnì kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ dákun ṣé irú àsìkò tó kù díẹ̀ kó lọ yìí ṣé òun ló yẹ kó gbé irú ìmọ̀ràn yẹn jáde ni àbí. yes ohun tó ṣẹlẹ̀ ni pé sẹ́rí láti ilẹ̀ wá kíní kan tó bà ìjọba Buhari jẹ́ ó jẹ́ ohun tí wọ́n ń pè ní disinformation kò sí information pàtàkì láàrin ìjọba àti àwọn èèyàn dẹ̀ lè gbọ́ láti ìjọba sí aráàlú. application tó kọ sí National Assembly fún owó yẹn òun gan lára kọ́ ni ó ná owó yẹn yes because process yẹn pọ̀ kó tó di owó lọ́wọ́ ìjọba Tinubu gan ni owó yẹn ó di wájú ni ó bọ̀ sí iwájú tó bá jẹ́ pé òun gan Buhari ló máa sáré náà kò lè sáré náà owó yẹn kó tó kúrò between now and 29th May it's a very short time and kò sì lè di owó between now and 29th May. kí lóde tó wá ń béèrè fún irú àwọn ìyàwó bẹ́ẹ̀. ohun tó ṣẹlẹ̀ ni pé ó wà ní policies ìjọba ẹ̀ ó wà ní policies ìjọba ẹ̀ ó pé òun máa ṣe bẹ́ẹ̀ and since ó wà ní policies ìjọba ẹ̀ then fortunately for him party ẹ̀ náà ló win ní election so the belief is that there will be continuity policy ẹ̀ máa continue. abalajọ tó ṣe ní kí ààrẹ tí a ṣe dìbò yàn Tinubu wípé òun ti transfer census pé ìṣèjọba rẹ̀ ló máa ṣe census. gbogbo ìyún gan àti ẹ̀sán lórí ìyún irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni kò tiẹ̀ yẹ
kó dáwọ́lé láti ilẹ̀ wá àwọn tó create àwọn tó lọ gba approval fún kinní yẹn bíńdà tó ń gan kò kíyèsí àwọn tí ń bẹ lábẹ́ ẹ̀ ni àwọn tó kàn fẹ́ create rògbòdìyàn ní ìlú àwọn tó kàn fẹ́ because ẹ wo irú nǹkan tí wọ́n fẹ́ ṣe ńgbà náà wọ́n fẹ́ withdraw subsidy wọ́n fẹ́ ṣe census all within a short period of time gbogbo ohun tó ṣẹlẹ̀ ni pé wọ́n gbìn àwọn the same people tó ń gbìyànjú láti create wàhálà ní currency swap ṣe yín àwọn náà ló tún create wọ́n fẹ́ create yun láti fi cause problem fún inauguration kí Tinubu mọ̀ sọ ààrẹ yìí so náà ni òun gan Buhari kò kàn smart láti kíyèsí àwọn tí ń bẹ ní agbègbè ẹ̀ exactly it was later wọ́n fi hàn pé àwọn these two projects yìí wọ́n pọ̀ jù because subsidy nìkan wàhálà ni because láti douse the tension àti rògbòdìyàn tí subsidy máa create àti àwọn nǹkan bíi prices àti yòókù controversy tó máa tẹ̀lé láti douse the tension yẹn you need at least nothing less than 5 months for an effective government fún ìjọba gan tó gbìyànjú exactly 5 months that is for subsidy the census again that is another big massive project tí a lè manage ìkódà àwọn logistics yẹn lásán lórí ìkànnì yìí exactly logistics yẹn lásán máa take at least oṣù mẹ́fà ká tó mọ̀ pé à ń ṣe nǹkan so the thing is that àwọn tó wọ́n kàn fẹ́ create bottleneck fún inauguration ni so it was later ni òun gan náà nígbà mo fi ìgbọ́n wọn draw attention sí fàtí pé wo problem ni wọ́n kàn fẹ́ create o they are not interested in implementing the programs wọ́n kàn fẹ́ create problem fún handover tó fẹ́ ṣe 29 May ló fi withdraw méjèèjì yẹn so but tí ọ̀ràn nípa owó yìí processes yẹn pọ̀ kó tẹ̀ tó kúrò National Assembly kó tó dọ́wọ́ ẹ̀ yóò tó bí oṣù méjì sí mẹ́ta. adé ti kúrò lórí àlééfà. very good àti kúrò so ó ń ṣe yun believing that there will be continuity in his policies which is certainly true because it's the same APC government but problem tí a ní lábẹ́ ìjọba Buhari ò ní pé ọ̀rọ̀ tèmi ń sọ yìí kò yẹ kó ti ẹnu tèmi jáde ó yẹ kó ti ẹnu àwọn bíi Lai Muhammed àwọn bíi National Orientation àwọn bíi Garba Shehu àwọn bíi kí lórúkọ ọmọ Yorùbá yìí tó jẹ́ special assistant yẹ mo gbàgbé orúkọ ẹ̀ senior special assistant to the president on Fẹ́mi Adésínà àwọn ló yẹ kó mọ sọ gbogbo eléyìí but wọn sọ̀rọ̀ wọn kàn fi ilẹ̀ fún ìjọba gbogbo apply anybody tó bá ti rí i sọ pé o fẹ́ ná irú owó yìí owó yẹn gan kò tiẹ̀ lè ṣe kò ní ṣe ná $800 million yẹn tá a bá sọ pé yes wípé wọ́n tiẹ̀ bẹ̀rẹ̀ sí ń ha sí àkáǹtì àwọn tó ní àkáǹtì ní Nàìjíríà honestly speaking wọn lè ṣe gbogbo ẹ̀ láàrin ìsìn àti 29th wọn lè ṣe yanjú so that is the thing except if they want to do it in a hurry of which yóò di babala scandal. bẹ́ẹ̀ni àwọn tí ò tẹ̀ ní rí lápọ̀jù exactly so kò make sense the thing is that kì í sòun ni ó ná owó yẹn but ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tí ò ti ọ̀dọ̀ wọn jáde ló create gbogbo misunderstanding. tọ bẹ́ẹ̀ tí ẹ ṣe kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ tẹ ní ó ti mọ̀ wípé ìṣèjọba òun pé ó sì ń tẹ̀síwájú kátẹ̀wá gbà wípé lóòótọ́ wọ́n fẹ́ pín 5,000 fáwọn mẹ̀kúnnù lóòótọ́ ẹ dákun nínú ipò tí Nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni 5,000 kí ló kí nínú pé àṣẹ ẹ̀ràn kátẹ̀ jẹun lójúmọ́ kí ló kí nínú ọ̀rọ̀ kò lè ṣe nǹkan kan náà ló fà jẹ́ pé irú ètò yẹn gan èmi ò rí àǹfààní ẹ̀ and mo ṣe máa tí advice tèmi o mo máa advice ààrẹ wa Bọ́lá Tinubu lágbára Ọlọ́run tó bá dé wípé kò ní láti spend owó yẹn bẹ́ẹ̀ because ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò ní àwọn tí owó yẹn ò ní tọwọ́ wọn àwọn ló pọ̀ jù bẹ́ẹ̀ ni and a sì mú tí corruption sí ìjọba Nàìjíríà ìpè yìí sá. hello ẹ kúrọ̀lẹ́ o ẹ kúrọ̀lẹ́ sá orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá. ẹ gbóhùn sókè ẹ dákun. torí Yusuf ló kọ mí. tọ ẹ ṣeun gan ni ẹ bá wa dá sétò. ètò tó ń lọ ẹjọ́ nítorí dọ́lọ́ àwọn mẹ̀kúnnù à ń sọ́fà agreement àti commission ó ń wọ́n problem ládùúgbò tá a wà. agreement àti commission ti bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ tó pa wá lẹ́kọ̀ọ́. ní káàrin ní 3,000 naira we are not enjoying it.
ẹjọ́ ẹ bá àwọn landlord agreement and commission to get the power ẹjọ́ sí somebody for there should be something about ilé ìjà kan dé ọkọ̀ àwọn èèyàn kọ́ lé ìjà kan dé mọ́ why is it like that wọ́n kọ́lé fáwọn mẹ̀kúnnù kárí lé gbé kárí lé gbé àwọn adájọ́ gọ́ọ̀mẹ̀ntì wà ń sọ́fà wọ́n tà lára ilé wa kúrò nílé àkàtúndé ẹ̀jẹ̀ wọ́n kàn lé wa kúrò ẹjọ́ the government coming something about it ẹjọ́ lọ́lọ́run the governor tó ń bọ̀ they should look into that. Because the government, they should look into it. They should help us them allow that. The agreement and commission they power level. And you see, I'm telling you, I'm going. Allah, sir. Allah, can I talk now? So, Eshun Goni, sir. Sorry. Irú àwọn ọ̀rẹ́ tí mo fẹ́ sọ gan ni arákùnrin sọ́nsìn ohun tí èmi fẹ́ advice Tinubu fún ni pé irú owó yẹn wọ́n lè fi solve irú problems yìí àwọn nǹkan tó súnmọ́ ẹ̀kúnnú sẹ́rí lẹ́yìn nípa ọ̀nà ilé ọ̀nà oúnjẹ ṣe pàtàkì price oúnjẹ láti lọlẹ̀ exactly so mo ń fi àsìkò yìí fi bẹ̀ ààrẹ Bọ́lá Tinubu pé kó dákun torí Ọlọ́run kó sacrifice anything láti press price lọlẹ̀ kó ṣàfihàn mọ̀ pé yes a ní à ń fẹ́ pé ká produce ká ká feed ara wa but kai sẹ́rí moral bó wọn pè sẹ́rí ìbẹ̀rù Ọlọ́run ọmọ Nàìjíríà ó kéré gbogbo àsìkò bẹ̀rù Ọlọ́run gbogbo àsìkò tíjọba bá mú policy wá ohun tó that is ọ̀pọ̀lọpọ̀ wa ohun tá à ń wò ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ exactly that's what corners so àkọ́kọ́ sẹ́rí number one kí price oúnjẹ ó lọlẹ̀ kó lọlẹ̀ in fact in fact kó dàbí oúnjẹ Saudi Arabia wọn ò that is àmọ́ pé yes wọn yìí ṣàgbẹ̀ wọn yìí roko àmọ́ pé wọ́n lépo but oúnjẹ ó wà cheaper ní Saudi gan ju America lọ. We should look at it that way. Let's be human. Exactly. Yes, alonje. So ó ní àwọn ọ̀nà tó jẹ́ pé ìjọba lè gbà láti force the price down. Exactly. So wọ́n máa fi kíní ilẹ̀ fún àwọn middlemen àtàwọn businessmen àwọn ló ń pa wá kú àti àwọn tí ń bẹ ní ìjọba. Yes, so ààrẹ tó bá dé o àkọ́kọ́ ọ̀nà price oúnjẹ kó láti lọlẹ̀. Èkejì nípa ilé mẹ̀kúnnù because unfortunately a ti deviate ti pẹ́ in the last mo fẹ́ sọ pé látìgbà tí Gwarinpa tó ń kọ́ yìí Gwarinpa Abuja yìí tẹ́ bá wo Gwarinpa dáadáa Gwarinpa yìí ẹni tí ó envision Gwarinpa tó kọ́ òní Lateef Jákàndé Jákàndé sì ni he was minister lábẹ́ Abacha ṣe Jákàndé sì ni bó wọ́n ń pè iṣẹ́ tó ṣe lẹ́kọ̀ọ́ fún àwọn mẹ̀kúnnù tí wọ́n fi rí lẹ́gbẹ́ lẹ́kọ̀ọ́ ló fà tí Abacha fi sí Ministry of Works exactly then lẹ́yìn ìgbà tí ó wà ń bẹ ní àsìkò tó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ní pẹ̀lú intention pé yóò kọ́lé fún mẹ̀kúnnù but lẹ́yìn ìgbà tó kúrò ń bẹ̀ tán iṣẹ́ yẹn ò dé anywhere kó tó kúrò ń bẹ̀ nígbà tó kúrò ń bẹ̀ ẹ̀wọ̀n ohun tó wà ní Gwarinpa lé ní mẹ̀kúnnù ò ní kódà mẹ̀kúnnù ò tiẹ̀ ní ṣọ́ọ̀bù Gwarinpa because tẹ́ bá tiẹ̀ rí ṣọ́ọ̀bù tó ń bẹ ní Gwarinpa gan kì í ṣe ṣọ́ọ̀bù mẹ̀kúnnù kò ṣe é gbà fún mẹ̀kúnnù so these are the things and unfortunately láti àsìkò yẹn ní òun gan Abuja bí náà èmi wà l'Abuja mo fi sọ̀rọ̀ Abuja ní Abuja àti Èkó náà ló di ti àwọn olówó because àwọn designs ilé tí wọ́n ń kọ́ àtàwọn estate o àti èyí tíjọba ń kọ́ o gbogbo ẹ̀ pátápátá kò sí ní tó jọmọ́ ti mẹ̀kúnnù bẹ́ẹ̀ yes tíjọba and unfortunately kò sí ibi tí wọ́n provide fún mẹ̀kúnnù láti gba loan ṣé ohun tí ó wà lára ohun tí àwọn kan nù wa fi support Bọ́lá Tinubu ní campaign rẹ̀ kọ́lọ́hún ó bá a sí ó pé yes yóò ṣí náà tó jẹ́ pé at least mẹ̀kúnnù ò ní láti dúró pé ó dìgbà tí 10 to 20 million naira bá dé ọwọ́ kó tó kọ́lé at least arọ náà tí ó fi gba loan tó fi kọ́lé yẹn tó sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi san exactly bó ṣe rí ní ìlú èbó náà nìyẹn but àwọn tí wọ́n bíbá ìbíńdà kò sí opportunities àti gba credit yẹn then we have to wait
for 40 million naira. So and 40 million fún ẹni tí ẹ pé civil servant àbí mẹ̀kúnnù mi gan fún gbogbo ilé ayé ẹ̀ kò tẹ̀lé ní 10 million. Exactly, but tó bá jẹ́ pé credit wà ní of course ó lè gba 40 million then iṣẹ́ tí ó ṣe gbogbo èrò mọ́ credit account yẹn yóò rà máa san. So these are the areas. ìyẹn tí ẹ rán mi létí pẹ̀lú iṣẹ́ tí ẹ sọ yìí ìgbà tí Muhammadu Buhari tán fẹ́ dórí oyè wọn làwọn á pèsè iṣẹ́ fún bí àwọn mílíọ̀nù 3 ènìyàn kí lẹ rò pé kò jẹ́ kí ó ṣeé ṣe. ohun tó ṣẹlẹ̀ ni pé àkọ́kọ́ nípa job creation ní abẹ́ system tá a wà nú ẹ̀ yìí pẹ̀lú irú economy tí à ń bá deal kò sí bí a ṣe lè kò sí bí a ṣe lè expect pé kí ìjọba agencies ìjọba kó jẹ́ pé àwọn ní create iṣẹ́ that is wípé kí ministry ó gba àwọn èèyàn ṣiṣẹ́ kí ní department ó gba àwọn èèyàn ṣiṣẹ́ ìyẹn ò lè ṣeé ṣe. ohun tí àwọn promises yẹn mean ni pé wọ́n boost capacity àwọn àdáṣe. wọ́n á pèsè agbègbè tó dára fún àwọn aládàáni. àwọn aládàáni wọ́n fi create job láti lè fi pèsè iṣẹ́. exactly so pé wọ́n create bí wọ́n ń pè wọ́n create iṣẹ́ ní ilé iṣẹ́ wọn and that is bó wọn pè wọ́n dá ilé iṣẹ́ sílẹ̀ wọ́n wá gbà wọ́n síṣẹ́ wọ́n dá schools ńlẹ̀ wọ́n dá industries ńlẹ̀ wọ́n dá gbogbo àwọn ọ̀nà tí wọ́n fi ṣèkínní fi create iṣẹ́ nìyẹn. Then unfortunately tí àwọn olóṣèlú bá ń promise wọn kì í sọ kí ní ìkúnnákúnná káwọn yẹn kó yé àwọn ká lè yé wa exactly so and irú àwọn iṣẹ́ wọ̀nyí kò easy fún àwọn civil society àbí àwọn oníwèé ìròyìn kí wọ́n monitor because it's mostly in the private sector. Yes, but èyí tí Buhari sọ fún minister labour wípé kó employ fún ìjọba I think àwọn ìyẹn mi ò mọ ibi tí ministry labour bá dé I wouldn't know but certainly there is a number of figure tí wọ́n fún ministry labour láti gbà síṣẹ́ but èyí náà nígbà bá débẹ̀ tí ìjọba yìí bá dé wọ́n láti ṣí ibẹ̀ kí wọ́n yẹ ibẹ̀ wò àwọn mélòó wọ́n gbà then àwọn ọmọ Nàìjíríà kan tó wọ́n gbà ṣèṣe pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n gbà jẹ́ àwọn tó kú tí wọ́n ti ìlú minister irú àwọn kan náà exactly so aláti mọ àwọn mélòó láti south west àwọn mélòó láti south east so that kí àti àwọn mélòó láti north so that kí equity ó wà níbi sharing but certainly tó bá jẹ́ nípa creation of job ìjọba wọn ò lè empty labour market tó kúnlẹ̀ yìí ìjọba láti encourage àwọn aládàáṣe àwọn private sector láti boost business wọn so that business yẹn máa demand fún labour. bọ̀ àwọn tí ìjọba wa ń boost tó ń fi agbára kún iṣẹ́ wọn ìyẹn iṣẹ́ àwọn aládàáni láti lè gba àwọn mẹ̀kúnnù síṣẹ́ yìí àmọ́ àwọn fúnra wọn gan wọn jẹ́ kí iṣẹ́ òun kó wọ́pọ̀ tó bẹ́ẹ̀ tí àwọn mẹ̀kúnnù tí wọ́n á lè wá. ibi tí ìjọba ti fail nìyẹn because ó ní àwọn nǹkan púpọ̀ tó yẹ pé ìjọba demand látọ̀dọ̀ àwọn aládàáni yìí exactly tó yẹ pé wọ́n sì fojú fò so that kò fi rọrùn fún wọn láti create job then tí wọn ò bá wá create job yẹn Ministry of Labour iṣẹ́ wọn ní láti follow up wípé organization báyìí láàrin àsìkò báyìí sásìkò báyìí àwọn èèyàn mélòó lẹ ti employ afẹ́rí wọn but unfortunately wọn ò follow up ìyẹn failure ìjọba ní ìyẹn ẹ̀ṣẹ̀ yẹn ọrùn ìjọba ló wà exactly but ohun tó yẹ kí ìjọba ó mọ̀ ṣe nìyẹn anytime tí ẹ bá ti fún àwọn wọ̀nyí tẹ́ bá ti fojú fo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kí kó yẹ kí wọ́n san fún ìjọba tẹ̀síọ́bọ̀kì kó mọ̀ san wípé nítorí pé kí wọ́n fi create job àbí ẹ̀ ń fún wọn lóònù owó kí wọ́n fi create job you have to follow up and make sure that people are truly employed. Exactly lóòótọ́ àbí wọ́n ń lo ẹnìkan fún iṣẹ́ èèyàn mẹ́wàá because ohun tó ń ṣe lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ àwọn aládàáni nìyẹn which is wrong and these are the things tó yẹ pé ó yẹ kí Tinubu lágbára Ọlọ́run tó bá dé kó fojú wò kó make sure pé at least the Ministry of Labour
is up and doing, you know, in dealing with the situation yìí. ẹ ṣeun gan ni ẹsìnkú atótónu látòrọ adúpẹ́ gan ni alérò pé tàbá tún pé yín lọ́jọ́ mìíràn ẹ ó yọjú ẹ ṣeun gan ni káwá tó kúrò lórí ètò fún tòní ìbéèrè wa fún tọ̀sẹ̀ yìí sọ wípé kí ni Yorùbá ń pè ní ihò òòṣà? Kí ni Yorùbá ń pè ní ihò òòṣà? Nọ́mbà tẹ́ ò fi ìdáhùn yìí ṣọwọ́ sí ni 0706 716 4820 lẹ́ẹ̀kan sí 0706 716 4820. tọ́ ẹ ṣeun gan ni ẹ dákun bá wa dágbére fáwọn aráalé. ẹ ṣe mo in fact mo dúpẹ́ lọ́wọ́ yín o wípé ẹ ní sùúrù tí irú Yorùbá ẹnu ẹ jọ ẹ má bínú lágbára Ọlọ́run next time tí n bá débí kódà n ti ṣàfùn ẹrù dáadáa a tún dájú báyìí lọ ẹ ṣe àdúpẹ́ thank you very much. tọ ẹ̀yin aráalé a ò ní rí jù báyìí lọ lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí tó bá dùn mọ́ yín ẹ jẹ́ ká tún ṣe bẹ́ẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ti mọ̀ pé ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ ní dédé agogo 4 sí agogo 5 tí kò ní jù bẹ́ẹ̀ lọ rárá àti rárá mo fi yín lẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà bẹ́ẹ̀ sì ni kí n bá yín èmi ni ti yín ní tòótọ́ Prevail Kọ́ládé ó dàbọ̀.